Hello. Ẹ̀yin èèyàn mi, a kú dédé ìwòyí òjì. Ní a gbọ́ pé bí Naomi ṣe dé láti church lánàá yẹn, ó ṣe ń park sí ibi tó máa ń park sí ní palace. Wọ́n ní bí Ashley ṣe jump jáde. Ṣé ẹ mọ̀ pé monitoring spirit làwọn people yẹn? Wọ́n ní bó kàn ṣe jáde ó kàn lọ bá Naomi ibi tó ti jáde nínú mọ́tò. Tó kó dẹ̀ park àwọn ẹrù jáde nínú mọ́tò ṣe ni Ashley kàn lọ dúró sí lẹ́gbẹ̀ẹ́ pé wá kí ni ìwọ wá ṣe? O tún padà sáàfin. Ẹ mọ̀ pé every time ìjà alárọ̀ kì í tán bọ̀rọ̀. Ó kàn lọ bá ó ní so ìwọ. Wọ́n ní tó bá ti ka mọ́ kọ́nà báyìí ó máa bẹ̀rẹ̀ wàhálà. Tó bá ti ka mọ́ kọ́nà kan máa bẹ̀rẹ̀ wàhálà ni. Wọ́n ti ká náà mọ́ kọ́nà. Àtọ́jà á tún ṣojú pẹ́. Àtọ́jà tán á sì ṣojú mẹ́wọ̀n. Wọ́n ní bí Naomi ṣe ní kí ló ṣẹlẹ̀? Kí ló tún dé? Òun bọ̀ láti church jọ nítorí Ọlọ́run. Kó wàhálà ẹ̀sùn sọ̀hún torí òun ò rí tiẹ̀ ṣe òun ráyè iṣu padà lẹ́yìn mi. Wọ́n ní bó ṣe ní. Wọ́n ní bí ìyẹn ò dá lóhùn yẹn ṣà ń ṣe nǹkan tó ń ṣe tó ń kó ẹrù jáde ní mọ́tò. Wọ́n ní bí Tádé Nìkáwò ṣe bọ́lẹ̀ náà. Ó ní àti ìwọ monster yìí. Pé ìwọ ni ò jẹ́ kí ìyá àti bàbá ẹ̀ wò ṣoṣo ló fẹ́ ṣe marriage pẹ̀lú ìyá ẹ̀. Ó fẹ́ ṣe kìíní kì í ṣe bí kì í ṣe kìíní kan. Wọ́n ní ìgbà tí kábíyèsí ti announce pé òun fẹ́ wed Naomi. Ó máa wed pé ó tiẹ̀ ti bá kábíyèsí jà yẹn. Ashley tó ti bá ìjà mọ̀nà pé wọ́n ní ìwọ tó pé rẹ̀ ní kíni ó jẹ́ traditional man. Ó fẹ́ lọ sí church lọ wed Naomi. Torí àti gbọ́ pé church tó fẹ́ lọ wed pé church woman Bishop ilé Adéjùmọ̀. That is Fúnkẹ́ Adéjùmọ̀ pé church ẹ̀ náà ti máa ṣe wedding yẹn. Ìkókó bàbá Ṣáfù. Pé ó máa wed pé reason pé tóun bá wed Naomi pé ṣẹ̀ ni wọ́n nìkan tí kábíyèsí sọ. Pé Naomi ti jìyà fún òun. Naomi ti ṣe oríṣiríṣi fún òun. Òun dẹ̀ máa compensate. Òun máa satisfy Naomi bó ṣe tó àti bó ṣe yẹ. Torí ìyàwó òun ni pé òun ti ṣẹ̀ gan. Nǹkan tó máa fi compensate. Ó máa wed ní gbogbo ọ̀nà láti become ìyàwó fún. Genuine wife fún. Wọ́n ní nǹkan tó ń ta wọ́n lára nìyẹn tó ń ta pé wọ́n jáporó gan ní ààfin. Kábíyèsí lé wọn. Nǹkan tí kábíyèsí máa fún wọn tó ń dùn wọ́n jù ni pé nǹkan tó ń bí wọn nú ni kábíyèsí máa ṣe. Nǹkan tó ń bí wọn nú pé ẹ̀kan wà bẹ́ẹ̀ bí figurehead. Wọ́n máa ṣe nǹkan tó jẹ́ pé wọn ò ní nífẹ̀ẹ́. Nǹkan tó ń bá wa ṣe fún wọn kíákíá làwọn máa fi ọwọ́ ara wọn kó ẹrù wọn jáde. Ṣé wọ́n ní wọn ò ní gbọ́? Ẹni tó sọ pé òun ò ní gbọ́rọ̀ tó dẹ̀ ní ṣe kíní ojú ẹ̀ máa rí ìdíkùrè. Òun ni kábíyèsí gbogbo èsì kábíyèsí ń ṣe fún wọn nìyẹn. Wọ́n ní ló ṣe lọ bá Naomi nìyẹn pé ìwọ kábíyèsí lòun fẹ́ wed òun kì í ṣe júbà kì í ṣe kíní. Ìyẹn ti ní òun ti ẹ̀dá lóhùn pé ó kò ṣe ẹ̀ lọ. Wọ́n ní kò kúrò bí Naomi ò ṣe dá lóhùn. Wọ́n ní bó ṣe ta pẹ̀rẹ̀pẹ̀ gbọ́n Tádé Nìkáwò ìwọ monster yìí ìwọ àti ìyá ẹ̀ àti kíní pé ìwọ ló fẹ́ jẹ́ kí bàbá ẹ̀ kó wed màmá ẹ̀ by force by fire pé ó máa ṣe ṣojú èmi àti ó máa ṣe kí. Wọ́n ní bó ṣe ń ta pẹ̀rẹ̀pẹ̀ tó ń bú Naomi tó ń bú Tádé Nìkáwò. Bó ṣe ń bú Naomi ló ń yọ èébú sí Tádé Nìkáwò lára. Naomi wá ní kí ni nǹkan tó ń gbọ́ tó ń sọ pé tó sọ ó lọ́mọ monster. Kí ló dé? Kì í ṣe monster ni. Kì í ṣe monster lọ́mọ ẹ̀ níwẹ̀. Ìṣẹ̀jẹ̀ bí yẹn ṣe súnmọ́ ni tó fún ní ti pé láyé tó là ní fọ̀tí tí bá tún gbọ́rú ẹ̀ lẹ́nu ẹ̀ tó bá tún pe ọmọ mi ní monster pé gbàdúgbàdú máa gbowó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ̀ ó pe ọmọ mi tẹ monster kó yẹ pé ọmọ òun ní monster àbí túmọ̀ yẹn. Wọ́n ní bó ṣe wọ́n méjì ṣe bẹ̀rẹ̀ sí ní jàgbàràgbàrà wọ́n ní bẹ̀rẹ̀ ìfọ́tí tó fọ́ yẹn mo pariwo mo fọ́tí yẹn lágbára. Wọ́n ní bó ṣe sáré lọ pètè tó lọ bá kábíyèsí ìyẹn Ashley pé kábíyèsí wo nǹkan tí Naomi ṣe ṣé kó wo etí òun bí Naomi ṣe fọ́ etí òun
òbí Naomi ṣe fọ́ etí òun ò ní gbà ó òun máa ṣe léṣe òun máa pa ó ṣe wọ́n ní kí Naomi dẹ̀ ti stand by wọ́n nínú wá bí kábíyèsí pé Naomi gbọ́ kí ló dé ìwọ tó ṣe ń bọ̀ láti church tó ṣe kiri kí ló dé irú èṣù wo lélẹ̀ Naomi wá sọ fún kábíyèsí ẹ farabalẹ̀ èmi màá gbáyàn létí kí ló fẹ́ fà bí mo ṣe ń bọ̀ ó ṣàṣọ bóun ṣe dé bí Naomi ẹbí Ashley ṣe wá káwọn ọmọ ibi tó ní páàkì òun níbi tó ń páàkì mọ́tò sí ló bẹ̀rẹ̀ sí ní báṣẹ lóríṣiríṣi fún ìwọ monster ìwọ kinní kan ìwọ kòkó bàbá àṣà at the end of the day kì í mà ṣe kékeré wọ́n ní ṣe ni kábíyèsí wa sọ pé ó gbọ́ngàn sí ó kàn déédéé ó fi ìpè máa kàn déédéé máa bínú máa fọyàn létí bí ìṣẹ̀ṣẹ̀ pé kò sẹ́ni bọ́ọ̀dì tó tún gbọ́dọ̀ fọyàn létí gbọ́dọ̀ jà ní ààfin ó nítorí ẹ̀ everybody tó bá jà pé wàhálà ni nítorí ẹ̀ ló ń ṣe ní òun ò fẹ́ wàhálà Ashley kí ni Ashley pé ọmọ òun ní monster ó wọ́n pé ọmọ òun ní monster pé nǹkan tó bẹ́ òun ní tó ń fọ etí wọ́n sọ kí ló ń pọ̀ ọmọ òun ní monster kí ló fẹ́ fà ọmọ òun ṣe wá jẹ́ monster kó ní kí ló fẹ́ ṣe tó ń bá pè ní monster nǹkan pé monster lọmọ ẹ̀ Ashley Naomi wá ní nǹkan tó bẹ́ òun nìyẹn tó ń fi fọ etí ẹ̀ pé kò yé sọ bẹ́ẹ̀ wọ́n ní kí ni kábíyèsí náà tún gbọ́ pé kábíyèsí ó pé tadé ní káwò ní monster torí kíni tí ó fi ṣe kíni wọ́n ní inú wá bí kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ní pariwo ayé ẹ̀ ti bàjẹ́ lẹ́nu ayé ẹ̀ ti ṣe kíní kan wọ́n ní bó ṣe gbọ́ tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní búra mọ́ra bó ferege toró ti mọ̀ pé tí kábíyèsí bá ti raise ọwọ́ yẹn láti fọ́ etí ẹ̀ ìyẹn máa le ju ti Naomi lọ wọ́n ní ṣe ló ferege tó sá kúrò níwájú kábíyèsí pé nǹkan tó fà á ò kí ṣe pé bóyá nǹkan máa déédéé sọ pé òun máa fọyàn létí torí kábíyèsí ti kìlọ̀ fún olúkálukú pé anybody tó tún bá rẹ̀ ìjà náà àfi pé ojú àárí mẹ́wàá aró oríṣiríṣi bí kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní pípariwo ẹ̀ pé ṣe ní Ashley sá lọ ó sá lọ kò dúró gba kóhun tó gbà fọtí ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ kábíyèsí tó pé báwo ló ṣe máa pe ọmọ òun ní monster báwo ló ṣe máa ṣe pé nǹkan tó fà á ní at the end of the day wọ́n ní kábíyèsí wá ní kí Naomi máa lọ sí ilé pé nǹkan tó máa ṣẹlẹ̀ lórí wọn pé wọ́n gbà pé torí ẹ̀ ló ń ṣe sọ pé òun máa ṣe oríṣiríṣi fún wọn tó jẹ́ pé ara máa ta wọn tó máa fi sá kúrò wọ́n ní pé àwọn ò lọ o tá a bá lọ wọ́n ní tó bá dijọ́ wedding wọ́n láwọn kan tó sọ pé ṣé wedding yẹn máa hold ṣá ní Easter tí àwọn olórí tó ń ti kúrò láàfin tó ń ṣe mọ́tò tá a sọ bẹ́ẹ̀ fún yín wọ́n tún máa lọ àwọn ewúrẹ́ aláìgbọràn wọ́n ní ẹ pé tán bá lọ ọbẹ̀ pé wọ́n tún lè lọ fa sòrótò ṣẹ́yìn kí ẹ fi kábíyèsí pé kí ni òun àti Naomi wọ́n ti stand by ibi tán ti invite àwọn èèyàn pàtàkì àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ṣáwọn ọlọ́pàá ní òsì bẹ́ẹ̀ wọ́n kàn bá ń gbégbó wọ́n máa tùrọ̀ owó ìwọ̀n dà àbí kán gbọ́nú ìdí àbí kán gbé gbogbo ìjọ yẹn báyìí olúkálùkù wọn sẹ́ẹ̀lì náà máa sùn mọ́jú tó jẹ́ pé sí tán máa fi ṣetán wọn ò tí ì dákọ̀ mọ́ ṣẹ́yìn fi ìpè ẹ̀yin tẹ́ ń sọ pé wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwọ́ lé àwọn olórí wọ́n máa bínú ṣé bínú tó ti ń bí láti more than a year tí Naomi ti padà sí ààfin ṣé inú tó ń bí wọn láti gbà kí náà rí ṣe wọ́n ò ṣe nǹkan kan wọ́n kàn halẹ̀ kán kidnap lẹ́nu kán rí àwọn ìtàn kán mú àwọn tó kidnap wọ́n ṣe ṣìkàṣìkà kán mú àwọn tó kidnap wọn àwọn tó ń ṣiṣẹ́ fún wọn tó lọ kidnap wọ́n tún máa gbà wọ́n kalẹ̀ despite pé àwọn Naomi àti ọmọ ẹ̀ wọ́n rí ìpọ́njú wọ́n rí dààmú ṣùgbọ́n Ọlọ́run ń ṣẹ́gun fún wọn Ọlọ́run gbé wọn wọ̀ Ọlọ́run ń làjà ó ń gbé wọn níjà ṣóyé wà báyìí so wọn ò lè rí nǹkan kan ṣe ẹ má wulẹ̀ bẹ̀rù pé kí wọ́n máa jẹ́ kí ìjọ yẹn come to pass lágbára Kristi ohun tó bá fi lé Ọlọ́run lọ́wọ́ kì í bàjẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ní fi ọ̀nà rẹ lólúwa lọ́wọ́ kó gbẹ́kẹ̀lé pẹ̀lú pé ìwọ yóò sì mú ṣe Ọlọ́run yóò mú ọ̀rọ̀ yẹn ṣe báwo ló ṣe máa sọ wípé kìíní ṣe ẹlẹ́dẹ̀ ń pakọ̀ wọ́n máa ṣe agbára Kristi Ọlọ́run ti gbogbo ẹ̀yin èèyàn wa
ẹ bá share, kẹ́ bá like, kẹ́ lè bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.